Láyé òde òní, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ayárabíàṣá ló ti wà lárọ̀ọ́wọ́tó àwọn olùṣèjọba fún àǹfààní ìlànà ètò oríṣiríṣi, pàápàá jùlọ láti pèsè ohun tí àwọn ará ìlú ń fẹ́ fún wọn. Èyí ló ń fún ìjọba láǹfààní láti pèsè àwọn ohun amáyédẹrùn sí agbègbè kọ̀ọ̀kan bó ti tó àti bó ti yẹ. Nípínlẹ̀ Ògùn, ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn bẹ̀rẹ̀ ọ̀nà àbáyọ sí ìṣòro tí ìjọba rẹ̀ bá nílẹ̀ lórí ìpèsè ìwé ẹ̀rí ilẹ̀ àti ilé fún àwọn tó lẹ́tọ̀ọ́ sí ní kété tó gorí àlééfà. Nínú sáà àkọ́kọ́ rẹ̀ lórí àlééfà, àwọn ìgbésẹ̀ lọ́lọ́kan òjọ̀kan ni ìjọba yìí ti gbé láti rí wípé ó mú òpin dé bá gbogbo ìṣòro tó rọ̀ mọ́ ìlẹ́tọ̀ọ́ sí ilégbèé àti dúkìá ní ìpínlẹ̀ Ògùn. Nínú sáà àkọ́kọ́ rẹ̀ lórí àlééfà, ìjọba Ìbíkúnlé Amósùn bẹ̀rẹ̀ pẹ̀lú àtúntò iléeṣẹ́ tó mójútó ọ̀rọ̀ ilẹ̀ ní ìpínlẹ̀ Ògùn, èyí ni Ogun State Bureau of Lands tó wà ní iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ yìí lókè mọ̀sán. Látàrí ìmọrírì ìṣòro tó ń kojú àwọn èèyàn orílẹ̀-èdè yìí lápapọ̀ nípa gbígba ìwé ẹ̀rí ilégbèé àti ilẹ̀, èyí ló mú kí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn fi pèsè àwọn ohun ìgbàlódé oríṣiríṣi fún iléeṣẹ́ tó mójútó ọ̀rọ̀ ilẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Nígbà tí gómìnà dórí àlééfà, kò sí lílo ẹ̀rọ ìgbàlódé ní ibi tí mo wà yìí, ṣùgbọ́n nísìnyí a ti ní nǹkan tó jẹ́ ẹ̀rọ ìgbàlódé láti fi ṣe èmi ló nílẹ̀ àti ilẹ̀ wíwọ̀n. Nígbàtí a tún débí, ìwé tó jẹ́ ìwé àṣẹ pé èmi ló nílẹ̀ a tún tún ṣe, tó jẹ́ pé ẹni tó bá rí á ti mọ̀ wípé eléyìí o, ìwé Ògùn State ló ti wá. Ó dẹ̀ jẹ́ kí a ti ṣe èmi ló nílẹ̀ yìí kó ṣe ń ṣe fún wa kíákíá. Àwọn ẹ̀ka iléeṣẹ́ yìí tó wà ní Kútọ̀ nílùú Abẹ́òkúta, ìlú Àgbárá àti ìlú Ìjẹ̀bú Òde ni ìjọba gbé kalẹ̀ láti máa ṣàyẹ̀wò àwọn ohun tí iléeṣẹ́ ìjọba yìí nílò pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ẹ̀rọ ìgbàlódé oríṣiríṣi. Ibi tá a wà yìí ó jẹ́ ibi táwọn ilé ìbò ń pè ní call stations. Call station yẹn jẹ́ ibi tí ó jẹ́ pé gbogbo iṣẹ́ survey tá a bá ṣe wọ́n máa so pọ̀ mọ́ láti lè jẹ́ ká rí iṣẹ́ tó dúró tó dẹ̀ jẹ́ iṣẹ́ tó gíríkì tí ò ní sí àbàwọ́n nínú ẹ̀. Ibi tó yà wá yìí, àwọn tó ń ṣe títì, ara irinṣẹ́ tí wọ́n máa lò ní láti make sure pé gbogbo títì wọn level wa ó wà òkè, kò sí kòtò níbi tí ó yẹ kí gegele wà, pẹ̀tẹ́lẹ̀ wà níbi tó yẹ kí kòtò wà, iṣẹ́ wọn nìyẹn. Àwọn tí wọ́n ń ṣe ìwakùsà ọrọ̀ ajé, àwọn geologists náà wọ́n lè rí lò láti fi ṣe iṣẹ́ wọn. So mẹ́ta irú eléyìí la ní Ogun State. Àǹfààní oríṣiríṣi ló wà nínú àgbékalẹ̀ àwọn ẹ̀ka iléeṣẹ́ ìjọba yìí tó wà káàkiri, gẹ́gẹ́ bí àdínkù ìdààmú èyí tí àwọn olùdáṣẹ́sílẹ̀ àti àwọn olùbárà máa ń kojú láti rí ilẹ̀ tó tọ́. Bákan náà, láti máa ṣàkíyèsí nírọ̀rùn ilẹ̀ tó ní ohun àlùmọ́nì nínú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó jẹ́ machine tó jẹ́ pé ó dàbí satellite ni, ó máa ń wo ilẹ̀, tó jẹ́ pé ó máa ń ràn wá lọ́wọ́ níbi iṣẹ́ wa, tó jẹ́ pé tí a bá fẹ́ ya survey ilẹ̀, tí a bá ti lè gbé àwọn irinṣẹ́ tí wọ́n so mọ́ call station yẹn sí orí ilẹ̀ yẹn, ẹsẹ̀kẹsẹ̀ ló máa fún wa ní gbogbo coordinate ibi tí a fẹ́ ń bẹ̀. Tó dàbí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń lo ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì láti fi parí ẹ̀. Nísìnyí ká kàn gbé àwọn irinṣẹ́ yẹn dé igun àwọn ilẹ̀ yẹn ni, lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa gbé fọ́tò ilẹ̀ yẹn lé wa lọ́wọ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. So jẹ́ kí iṣẹ́ kó yá. Torí ìdí èyí à ń dúpẹ́ lọ́wọ́ wọn gan, gbogbo tí wọ́n tún padà wá gbogbo tó máa ṣe Ọlọ́run á bá wọn ṣe. Lẹ́yìn tí ìjọba ṣe àgbékalẹ̀ àwọn ẹ̀ka iléeṣẹ́ yìí tán, ló tún wá ra ẹ̀rọ ìgbàlódé ńlá kan fún àǹfààní àti máa gba ìròyìn láti àwọn ẹ̀ka iléeṣẹ́ yìí.
ìpínlẹ̀ Ògùn ló jẹ́ ìpínlẹ̀ àkọ́kọ́ tó ní ẹ̀ka mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ fún ilé-iṣẹ́ tó mójútó ilẹ̀ ní ìpínlẹ̀ rẹ̀ lórílẹ̀-èdè yìí. èyí ló wá mú iṣẹ́ àyẹ̀wò lórí ilẹ̀ túbọ̀ gbépọn sí i ní ìpínlẹ̀ Ògùn báyìí ju tìgbà kan lọ. bákan náà ni ìgbésẹ̀ yìí tó ń ṣokùnfà ìrọ̀rùn fún ìjọba láti pín àǹfààní òṣèlú àwa ara wa káàkiri àwọn ìgbèríko àti àwọn ìlú ìpínlẹ̀ Ògùn ní ìbámu pẹ̀lú iṣẹ́ ìràpadà ògo ìpínlẹ̀ yìí. ètò ìgbàlódé àti ìṣàmúlò ẹ̀rọ ayárabíàṣá èyí tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn fi lọ́lẹ̀ ní iléeṣẹ́ tó mójútó ilẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ló túbọ̀ mú rọrùn láti máa pèsè ìwé ẹ̀rí ilégbèé àti ilẹ̀ fún àwọn èèyàn ìpínlẹ̀ yìí. àwọn ẹ̀rọ ayárabíàṣá yìí náà ló mú rọrùn láti máa ní àlàyé tó péye nípa ilẹ̀ agbègbè kọ̀ọ̀kan láti àwọn ẹ̀ka iléeṣẹ́ tó mójútó ilẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. síwájú sí i, àwọn ètò ìgbàlódé tó ń lọ lábẹ́ iléeṣẹ́ yìí náà ló tún fún àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn láǹfààní láti máa mọ̀ nípa bí iṣẹ́ ṣe ń lọ sí ní iléeṣẹ́ tó mójútó ilẹ̀ ní ìpínlẹ̀ Ògùn láti ìgbà tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti parí iṣẹ́ ìṣàtúnṣe àti àtúntò iléeṣẹ́ náà. iléeṣẹ́ tó mójútó ilẹ̀ ní ìpínlẹ̀ yìí tún rí dájú wípé wọ́n ń ṣe ètò tó péye fún gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ yìí tó bá ń yọjú sí iléeṣẹ́ wọn láti ṣe ìgbésẹ̀ kan tàbí òmíràn láì fi àsìkò falẹ̀ rárá. lára iṣẹ́ iléeṣẹ́ tó mójútó ilẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ni láti máa ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ẹ̀ka ìjọba mìíràn tọ́rọ̀ kàn nípa ilẹ̀ ní ìpínlẹ̀ yìí. èyí ló mú wọn láti máa ṣàbẹ̀wò káàkiri síbi ilẹ̀ lóòrèkóòrè àti láti máa ṣe ètò káràkátà ilẹ̀ ìpínlẹ̀ yìí bó ti tọ́ àti bó ti yẹ. àwọn ìgbésẹ̀ wọ̀nyí ni yóò fún àwọn èèyàn ìpínlẹ̀ yìí àti àwọn olùdáṣẹ́sílẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ lórí ilẹ̀ tí wọ́n fẹ́ rà fún ilé kíkọ́ tàbí láti kọ́ iléeṣẹ́ sí ààyè tó yẹ. lára ìgbésẹ̀ iléeṣẹ́ yìí tún ni ètò sísan owó gbàmábìínú fún àwọn tí ilégbèé tàbí ilé ìtajà wọn faragbá láti fàyè sílẹ̀ fún iṣẹ́ àkànṣe lórí àwọn ojú pópónà jákèjádò ìpínlẹ̀ yìí. ìgbésẹ̀ yìí ni ìjọba gbé láti fi rọ àwọn tọ́rọ̀ kàn náà lójú. nínú sáà àkọ́kọ́ rẹ̀ lórí àlééfà ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn tún lo iléeṣẹ́ tó mójútó ilẹ̀ ní ìpínlẹ̀ Ògùn láti fi gba ilẹ̀ padà lọ́wọ́ àwọn tó gba ilẹ̀ lọ́nà àìtọ́ ní ìpínlẹ̀ yìí. lára ìmọ̀ pàtàkì àti ìwúlò àwọn nǹkan ìgbàlódé ayé òde òní èyí ló mú kí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn tún ra ẹ̀rọ ìgbàlódé kan tí wọ́n ń pè ní Global Network Satellite System GNSS fún iléeṣẹ́ tó mójútó ilẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. èròǹgbà ìjọba ni láti túbọ̀ mú iṣẹ́ iléeṣẹ́ náà gbépọn sí i kí wọ́n sì máa ṣiṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. ọ̀kan lára àwọn ọ̀gálọ́gàá iléeṣẹ́ yìí tó ń darí ẹ̀ka ètò ìwádìí lábẹ́ iléeṣẹ́ náà sọ̀rọ̀ síwájú sí i lórí iṣẹ́ tí ẹ̀rọ GNSS yìí ń ṣe. àǹfààní tó wà fún iṣẹ́ yìí wà fún ni pé àwọn tó ń ṣe títì wọ́n á lè lò ó, àwọn tó ń ṣe survey wọ́n á lè lò ó, àwọn tó ń ṣe tó jẹ́ engineer tí wọ́n ń kọ́lé lóríṣiríṣi ni wọ́n máa níṣẹ́ ìwúlò fún nítorí gbogbo data tí a bá rí kójọ láti bẹ̀ ló máa wúlò fún gbogbo àwọn òṣìṣẹ́ tí mo dárúkọ yìí. lóòrèkóòrè ni ìjọba ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ yìí láti jẹ́ kí wọ́n mọ̀ nípa lílo àwọn ohun èlò ìgbàlódé èyí tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn rà fún ìlọsíwájú àti ìdàgbàsókè iléeṣẹ́ yìí. a fẹ́ mọ̀ bí bíbá yìí ṣe rí, a fẹ́ mọ̀ bí ó ṣe ga sí, a fẹ́ mọ̀ bí ibì kọ̀ọ̀kan ṣe ga sí síran, a dẹ̀ fẹ́ tún plọ̀tẹ̀ káwo bí ilẹ̀ yẹn gangan bó ṣe rí. fún tá bá ti parí iṣẹ́ wa a lọ download cable
àá download ẹ̀ sórí system wa sóun làwa máa fi plot gbogbo àwọn nǹkan tá a ti mú sílẹ̀. À plot ẹ̀ sórí pépà wa, à print ẹ̀ jáde, à fi easting and northing wa sí, à fi height ibi tá a mú náà sí. So àwa plot òun làwa gbé fún ẹni tó fẹ́ wò pé tó nǹkan tí oníkà ṣe òun la ṣe yìí o, bí ìbàyí bílẹ̀ yìí ṣe rí leléyìí. Lẹ́yìn tí ìjọba tó lọ lọ́wọ́ yìí ti pèsè gbogbo ohun tó yẹ láti fi dẹ́kun ìṣòro tí àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn ń kojú nípa gbígba ìwé ẹ̀rí ilégbèé àti ilẹ̀ wọn, ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn wá ṣe ìfilọ́lẹ̀ ètò tí wọ́n ń pè ní Home Owners Charter ní ọjọ́ 16 oṣù kejìlá ọdún 2013. Ìgbésẹ̀ ìjọba yìí ló fún àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn láǹfààní olówó iyebíye níbi tí ìjọba ti ṣe àdínkù ńlá nínú owó tí àwọn èèyàn yóò máa san fún gbígba ìwé ẹ̀rí ilégbèé àti ilẹ̀ ní ìpínlẹ̀ yìí. Gómìnà Ìbíkúnlé Amósùn fúnra ẹ̀ àti àwọn ìgbìmọ̀ aláṣẹ ìjọba rẹ̀ nínú sáà àkọ́kọ́ lórí àlééfà ni wọ́n ṣíwájú láti ṣe ìpolongo nípa àǹfààní tí ètò Home Owners Charter yìí kó sínú fún àwọn èèyàn ìpínlẹ̀ yìí. Lásìkò yìí ni gómìnà àti àwọn ìgbìmọ̀ aláṣẹ rẹ̀ ṣe ìpolongo káàkiri àwọn ìlú àti agbègbè ìpínlẹ̀ yìí níbi tí wọ́n ti ń sọ fún àwọn tó nílé lórí láti jáde wá gba ìwé ẹ̀rí ilégbèé àti ilẹ̀ wọn lọ́wọ́ ìjọba. Rẹ́gísítà lẹ́yìn o, ẹ ṣé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé-iṣẹ́ àti àjọ mìíràn lábẹ́ àkóso ìjọba ìpínlẹ̀ yìí náà tún ṣiṣẹ́ takuntakun láti ṣe ìpolongo ètò yìí kí àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lè bá mọ àǹfààní tó wà nínú rẹ̀. Lẹ́yìn tí wọ́n ti gbọ́ àgbọ́yé nípa ètò náà, àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn kò fi àǹfààní náà falẹ̀ rárá. Báyìí ni wọ́n ṣe tú jáde lọ sí àwọn ibùdó ìforúkọsílẹ̀ láti lọ forúkọ wọn sílẹ̀. Láàárín àsìkò díẹ̀ ráńpẹ́ lẹ́yìn tí ìjọba bẹ̀rẹ̀ ìpolongo yìí, ogunlọ́gọ̀ àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn ló ti forúkọ sílẹ̀ láti jẹ àǹfààní ètò pàtàkì yìí. Látàrí ìmọrírì àti pàtàkì ìwé ẹ̀rí fún ilégbèé àti dúkìá nípínlẹ̀ Ògùn, èyí ló mú kí ìjọba bẹ̀rẹ̀ ètò lórí ìpèsè ìwé ẹ̀rí náà fún àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lásìkò tó yẹ. Ọjọ́ Ajé ọjọ́ 24 oṣù kọkànlá ọdún 2014 jẹ́ ọjọ́ ìdùnnú àti ayọ̀ fún àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn. Èyí rí bẹ́ẹ̀ nítorí àṣeyọrí kan tó tún jẹyọ nínú iṣẹ́ ìràpadà ògo ìpínlẹ̀ Ògùn èyí tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn gbé lọ́wọ́. Lẹ́yìn oṣù mẹ́sàn-án tí ìjọba bẹ̀rẹ̀ ètò ìforúkọsílẹ̀ fún àwọn tí yóò jẹ àǹfààní náà,
ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn bẹ̀rẹ̀ sí ní fi ìwé ẹ̀rí ilégbèé àti ilẹ̀ àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lé ikọ̀ àkọ́kọ́ tó jẹ àǹfààní ọ̀hún lọ́wọ́. Àwọn èèyàn 5,000 nínú àwọn èèyàn 40 àti ààbọ̀ tí iṣẹ́ ti parí lórí ìwé ẹ̀rí ilégbèé àti ilẹ̀ wọn ni ìjọba pè wá sí gbàgede àwọn ọmọ ológun tó wà ní ilé-iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn lókè Mọ̀sán nílùú Abẹ́òkúta fún gbígba ìwé ẹ̀rí wọn. ṣé ẹ wá rí èyí tá à ń ṣe yìí homeowner charter yìí òun ló máa fi mú wa wá mọ̀ wípé ní agbègbè báyìí iye àwọn èèyàn wa báyìí ló wà ńbẹ̀ bíkan tá a bá ti mọ ilé tó wà ńbẹ̀ nígbà tá à ń lọ kiri yìí a ti mọrú ilé tó wà ńbẹ̀ a dẹ̀ lè ti fòye gbé wípé ilé tó wà ńbẹ̀ yìí o iye àwọn báyìí ló ń gbé bẹ̀ òun la lè wá fi jókòó padà lọ́fíìsì wípé ní agbègbè Ìṣàsì nísìnyí iye ẹni báyìí ló máa ń gbé bẹ̀ ní Ògìjò níbi Ṣàgámù iye ẹni báyìí ló máa ń gbé bẹ̀ ní Mọ̀lípà níjẹ̀bú-Òde bó a ṣe máa mọ̀ nìyẹn tá a bá ṣe àwọn ètò yìí kò sí bá a ṣe lè mọ̀ láti lè ṣe ètò tó yẹ fún wa kí dàgbàsókè kó lè bá wa. Báyìí ni gómìnà sẹ́nitọ́ Ìbíkúnlé Amósùn ṣe fi ìwé ẹ̀rí ilégbèé àwọn ikọ̀ àkọ́kọ́ lé wọn lọ́wọ́ níbi ayẹyẹ ọjọ́ náà. Bákan náà ní ọjọ́ Ajé ọjọ́